ohun tó fa ọ̀wọ́n gógó gáàsì ìdáná rèé o. Àwọn oníṣòwò. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti fi ẹ̀hónú wọn hàn báyìí látàrí bí gáàsì ìdáná ṣe gbówó lórí láti Ẹgbẹ̀rún-1 náírà sí Ẹgbẹ̀rún-2 náírà. Gẹ́gẹ́ bí àwọn òǹtajà gáàsì ṣe sọ, wọ́n ní bí gáàsì ṣe gbówó lórí ọ̀hún kò ní ṣe pẹ̀lú ojúlówó iye tí wọ́n ń tà tẹ́lẹ̀ o. Ó ní látàrí bí àwọn kan kò ṣe rí ọjà rà dáadáa àti ìwà ọ̀bàyéjẹ́ táwọn kan wù ló fà á. Nígbà tó ń sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́, alága àwọn tó ń ta gáàsì ní ìkànnì Channels Television Ọ̀làdàpọ̀ Ọlátúnbọ̀sún sọ pé ọ̀wọ́n gógó owó gáàsì kò sẹ́yìn àwọn àríjẹ nídìí mọ̀dàrú. Ó sọ síwájú pé àwọn nígbàgbọ́ pé láìpẹ́ ohun gbogbo yóò padà bọ̀ sípò.